Ọjọ́ tó bá gbàgbé orísun rẹ̀ dandan ni kí ó gbẹ. Bákan náà, èdè abínibí wa ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ó dára kí a gbé àṣà àti ìṣe ilẹ̀ wa ká gbé lárugẹ, pàápàá jùlọ. Ẹ ti mọ̀ wípé lórí iléeṣẹ́ tẹlifíṣàn Orisun, àwọn máa ń gbé èdè abínibí wa lárugẹ, àwọn máa ń gbé àṣà wa lárugẹ, a máa ń gbé èdè, a máa ń gbé ẹ̀wà, gbogbo ohun tó ní ṣe pẹ̀lú èdè àti abínibí wa a máa ń gbé lárugẹ. Nítorí náà ní iléeṣẹ́ tẹlifíṣàn Orisun la ṣe jáde síta. Níbo ni a wà? A wà níbi ayẹyẹ AMVCA Cultural Night. Ibẹ̀ ni a wà, níbi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti fi àwọn èdè wọn tí wọ́n ti fi gbé àwọn ènìyàn lárugẹ. Ẹ máa rí àwọn ìmúra lóríṣiríṣi lọ́kùnrin àti lóbìnrin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n tú yáyà láti wá gbé èdè abínibí wọn lárugẹ. Ẹ̀yin ṣàfikalẹ̀ sí, ẹ jókòó kẹ́ wá nǹkan fìdílé. Nítorí iléeṣẹ́ tẹlifíṣàn Orisun a ti ṣetán láti mú àṣálẹ́ àṣà, àṣálẹ́ èdè, àṣálẹ́ ẹ̀wà, a ti ṣetán láti mú wá sí ojú ìwòran yín. Ẹ máa tẹ̀lé mi ọmọ yín Bọ́lá Kalẹ̀, Akínbọ́lá Kalọ̀ lórí tẹlifíṣàn Orisun. Ẹ ṣé. Many people, many people, many people say Ejala no be small fish. Ó inspire ìmúra yín yìí. A ti wò pé tá bá wá sí irú function báyìí, àwọn èèyàn máa ń wọ àwọn African wears tó yẹ kó wà latest, and that ti gbàgbé ibi tá ti wá. So nítorí ẹ̀ ni mo ṣe wò pé kí ni mo lè ṣe tó máa dá yàtọ̀. So tẹ́ bá dẹ̀ wò látòkè désàlẹ̀, mo lè búra pé èmi nìkan ni mo dá dúró. Ẹ̀yin nìkan ni. Mo dẹ̀ tún wá wò pé ẹ̀mí ìwà fẹ́ dá dúró. Mo fẹ́ tí wọ́n bá rí mi kán rí ọlá, kán rí owó, kán rí ẹwà. Nítorí ẹ̀ náà ni mo ṣe ní pé kí n ṣe lè. Ẹ ṣe fi ajé sí, ó ga jù. Kò sí bákan méjì nínú tó wà lẹ́yìn. Wọ́n pé àṣàlẹ̀ àṣà lónìí. Kí wá láṣà bẹ́ẹ̀ bá lè wọṣọ kẹ́ gbàṣàgà ni mo ṣe ní ká lọ lé kádé fún wọn. Labaniya fún wọn tán. Ẹyí fún wọn. Ẹ̀rí. Ló inspire aṣọ yìí. Culture. Aṣọ wo lẹ wọ̀? Aṣọ òfì ni aláwọ̀ ewé. Kí ló inspire aṣọ yìí? Èmi ò mà ní ohunkóhun kan tó jẹ́ kí n lérò láti wọ aṣọ tó jẹ́ aláwọ̀ ewé. Àmọ́ mo kàn fẹ́ràn pé kí n gẹ́gẹ́ wá ṣojú èdè mi tó jẹ́ èdè Yorùbá ló jẹ́ kí n wọ̀. Ọ̀rẹ́ mi gidi kan, orúkọ ẹ̀ ni Mr. Hemline Warrior. Ó ń ṣe aṣọ tó dáa gan, so òun ló ṣe aṣọ ẹ̀. Kí ni inspiration aṣọ yìí? Torí pé culture máa ń change, ó máa ń grow. Ṣé máa rí àwọn curves yẹn? But ó sì ní pàtàkì. It still has the important factors of an agbada, but it's a modern agbada. It's like you take an agbada and you make it. Okay, ẹ mú agbada kẹ́ wá ṣe bí modern day agbada kí àwọn young Gen Z ká máa wọ̀. Inspiration tó wà ní ìdí aṣọ yìí ó wá láti AMVCA. AMVCA ti ọdún yìí ní culture and craftsmanship. So mo wá represent gbogbo Africa
bẹ́ẹ̀ni ẹ ṣe ọ̀rẹ́ mi kan ló fún mi láwọn aṣọ òkè ìyá ẹ̀ mo wá fi rán aṣọ láti máa rántí ìyá ẹ̀ ní gbogbo ìgbà so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. mo nífẹ̀ẹ́ sí aṣọ tẹ́ wọ̀ yìí. ẹ ṣe gan-an ni. aṣọ wo ni ta ló bá yín ṣe. àjẹrè wa ló ṣe láti ìlú Ìbàdàn ó mọṣẹ́ ṣe gan-an ṣe rí aṣọ tí mo wọ̀ yìí ti bí ọ̀kín ni tẹ̀lé mọ́ bí ọ̀kín ṣe jẹ́ lára àwọn ẹyẹ ọba ní ọ̀kín tó lálẹ́ aláṣálẹ̀ yìí mo ń represent bí ọba àwọn ẹyẹ oyè yìí ṣe rí embroidery ṣe rí details beads and everything you tell the details of ọ̀kín. ta ló bá yín ránṣẹ́. wọ aṣọ Dahlia Couture. àpapọ̀ àwọn òránṣọ ni wọ́n rán àmọ́ láti ọ̀dọ̀ T-Box òun ni a ti rí eléyìí. àwa náà la kúkú ṣe iṣẹ́ ọwọ́ wa ní ashmari dẹ̀ ló ń pè wá. so aṣọ tẹ́ wọ̀ ta ló bá yín ṣe. OJ clothing yeah. so kí ló inspire yín. òun ló style mi òun ló ṣe everything òun ló ní inspiration everything mi kàn débẹ̀ mo kàn gbàṣọ sí mi náà mo dẹ̀ like ẹ̀. TK Fashion à ń represent àṣà wa náà ni African print lélẹ̀ ó dẹ̀ wà beaded so everything is speaking Africa. àǹtí mi ló bá mi rán. so kí ló inspire aṣọ yìí. mo kàn ronú ni mo pick style for ara mi. èmi náà ni mo rán olùránṣọ ni mí bẹ́ẹ̀ ni sẹ́mi ni mo rán fúnra mi. Many people, many people, many people say, Ejala no be small fish. ní àṣà kí ló túmọ̀ sí fún yín. àṣà ní kókó ọ̀nà tí àwọn èèyàn fi ń gbègbè ayé wọn nígbà táwọn school wọn á sọ fún wa wípé culture is the way of life of people òun ni bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń gbé ayé wọn ọ̀nà tí wọ́n ń gbà wọṣọ tí wọ́n ń gbà sọ̀rọ̀ tí wọ́n ń gbà gbéyàwó tí wọ́n ń gbà rìn tí wọ́n ń gbà jẹun ni wọ́n ń pè ní àṣà. àṣà. àṣà ní nǹkan tá a gbé lárugẹ láti ibi tá a ti wá. ṣùgbọ́n èmi rí àṣà as ìwà tí èèyàn ti ń wù tí ó ti wá di ohun tí èèyàn ò lè fi pamọ́ mọ́ ó ti wá di àṣà onítọ̀hún ó lè jẹ́ nǹkan tó dáa ó dẹ̀ lè jẹ́ nǹkan tó burú. pàtàkì àṣà ni pé ó máa ń jẹ́ kí èèyàn mọ irú ẹni tí ó jẹ́ àti ibi tó ti wá. ó dàbí mi mọ nǹkan tí mo lè pè ní Yorùbá identity gbogbo wa bá ṣe wà yìí sí a ní àṣà wa ni wọ́n dẹ̀ fi mọ ẹni tí a jẹ́ wọ́n fi mọ ìdílé wa wọ́n fi mọ irú èèyàn tí a jẹ́. bá sí àṣà kò sí ìdánimọ̀ èyí ò túmọ̀ sí pé bọ́ọ̀ bá mọ àṣà ọ̀dọ̀ rẹ á jẹ́ pé o ò ṣeé dámọ̀ gẹ́gẹ́ bí ẹni tó tọ̀dọ̀ rẹ wá náà. pàtàkì àṣà ni wípé kí ìṣe wa kí àṣà wa kó má parun kí a má fi ọwọ́ òsì júlé wọlé bàbá wa kí a máa ṣe ẹ̀tọ́ bóyá kó a máa bọ̀wọ̀ fún àwọn tó jù wá lọ àti àwọn òbí wa. ó jẹ́ ohun tó ṣe kókó láti máa gbé àṣà tí ó jẹ́ titi wa lárugẹ pàtàkì jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èwe tá a bí láyé ìsìn yìí wọn ò ronú nípa àṣà wa mọ́ ohun mìíràn ni wọ́n ń fi ọkàn sí ṣùgbọ́n tá a bá fi àṣà Yorùbá yóò bá pàtàkì àbí àwọn àṣà tó kù náà tá a bá gbé síta ká jẹ́ kí àwọn ènìyàn mọ̀ nípa rẹ̀ yóò jẹ́ kí àwọn ènìyàn máa bọ̀wọ̀ fágbà yóò jẹ́ ká yé ogún Yorùbá ní àìbọ̀wọ̀ fágbà ni ò jẹ́ kí ìlú ogún. Culture is what defines you. ẹ gbìyànjú láti sọ ní èdè Yorùbá. Culture ló máa ń sọ fún wa ẹni tá a máa jẹ́ tí o bá mọ root ẹ foundation ẹ o máa wà confused o máa sọnù. Culture ló máa ground ẹ o máa fi ẹ́ síbi tó máa direct ẹ towards destination. ó ṣe kókó pé ká gbé àṣà wa lárugẹ torí ibi tá ti wá kò dá ká gbàgbé ibi tá ti wá torí àwọn ọmọ tó ń bọ̀ àwọn ọmọ Gen Z tó ń bọ̀ wọ́n need láti mọ̀ pé àṣà wa ó ṣe kókó. èmi fúnra mi
olùránṣọ láti lè gbé àṣà àti ìṣe wa lárugẹ ni mí. So naturally mo believe pé ó yẹ kí a máa polówó àṣà wa fún àwọn tó ń ṣe aráàlú wa tó ń ṣe aráàlẹ̀ wa. Naturally, that's my belief. ṣe pàtàkì ó ṣe kókó so that àwọn ọmọ táwọn bí lọ́jọ́ iwájú wọn máa gbé àṣà àti culture wa lárugẹ títí ayé máa fi parẹ́. àti rìn àti tọ́ àti rí bí àṣálẹ́ àṣà ti AMVCA ti ọdún 2026 àti rí bí ó ṣe lọ àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bó ti ṣe fi àṣà ilẹ̀ wọn bí wọ́n ti fi ṣe gbé ilẹ̀ wa lárugẹ àti rí àwọn oríṣiríṣi aṣọ àti rí àwọn oríṣiríṣi ìmúra àti rí àwọn oríṣiríṣi èdè abínibí wa èyí tí àwọn ènìyàn ti sọ pàápàá jùlọ wọ́n ti fi hàn wá wípé ó ṣe pàtàkì láti máa fi èdè àti àṣà wa láti máa fi gbé ilẹ̀ káàárọ̀ oòjíire láti máa fi gbé lárugẹ ẹ má jẹ́ ká gbàgbé àṣà wa nítorí wípé ẹ̀dá tó bá gbàgbé orísun rẹ̀ dandan ni kí ó gbẹ nítorí náà ni a ṣe mú ayẹyẹ èyí tí àṣálẹ̀ àṣà AMVCA ti 2026 la ṣe mú wá sí ojú ìwòran yín fún ayẹyẹ fún ìpolówó ọjà ẹ lè kàn sí wa ní gbogbo orí social media platforms wa at Orisun TV lórí Facebook at Orisun TV lórí Instagram at Orisun TV lórí YouTube at Orisun TV lórí Twitter ìyẹn X tàbí ẹ fẹ́ bá èmi ọmọ yín ọ̀rẹ́ yín pàdé ẹ kàn sí mi lórí gbogbo social media platforms mi at Bọ́lákalẹ́ ó ní àmì lórí Instagram lórí Facebook at Bọ́lákalẹ́ Akínbọ́lá títí di ọdún tó bọ̀ tá a tún máa mú àṣà èdè ìṣe àti ilẹ̀ káàárọ̀ oòjíire ọmọ Yorùbá láti máa fi hàn sí ojú ìwòran yín ó tún dìgbà ó di ọjọ́ mi ó tún di ọdún tó bọ̀ ire o. pàdé mi ní sáà pàdé mi ní sàlẹ̀. Bàtà ẹ pàdé mi nísàlẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ẹ pàdé mi nísàlẹ̀ ẹ pàdé mi nísàlẹ̀ ẹ pàdé mi ní gbogbo.